bàbá Túndé o ẹ̀yin èèyàn wá bá mi kọ́ máa mú sátú kórí jẹ́ ògbó kórí jẹ́ òótọ́ onílọ́jọ́ ọ̀bí rẹ̀ kórí jẹ́ òṣàmọ́dún nílé ayé. aráyé ẹ wá bá mi kí bàbá Túndé ẹ̀yin èèyàn wá bá mi kọ́ máa mú sátú kórí jẹ́ ògbó kórí jẹ́ òótọ́ onílọ́jọ́ ọ̀bí rẹ̀ kórí jẹ́ òṣàmọ́dún nílé ayé. ìbálòdé tó ní o. Abeni moriba Alábẹ́ni moriba kíba mi kò mọ̀ ṣẹ́ torí rokoroko tí ó bá ti rẹ́ ní jùbà ẹ pé ó mọ̀ wọ́n roko kọrinkọrin tí ó bá ti rẹ́ ní jùbà ẹ pé ó mọ̀ wọ́n kọrin èmi Abẹ́ni dé gbajúmọ̀ ààrẹ kunu eléégún ẹ̀là lólòjé mojúbà gbogbo ajuni lọ mo ṣèbá gbogbo ẹni tí bẹ́ẹ̀ níbi o ìbá gbogbo títí ń pọ́ mi nílé èmi júbà obìnrin mo júbà ọkùnrin mo ṣèbá yámọ̀ pé tó dorí kodò tí ó ṣomi ìbá kìíní tó dorí kodò tí ó ṣẹ̀yẹ̀ gbogbo yín pátá mo kí wọn kúkú lórí ìkankan kí ìbá mi kó mọ̀ ṣẹ́ ọmọ olú Abẹ́ni mo dé o. ọmọ olú ni mí yẹ̀rù ọ̀yàn mo dé bí mo ṣe ń dé o mo dé bí ṣe tèmi mo dé bí èjì alẹ́ mo dé bí èjì òwúrọ̀ mo dé bí èjì ìyálẹ̀ta èmi Abẹ́ni ti dé alára gba ìdá o ta ní sọjọ́ bí lónìí o bàbá Túndé Àmúsàtù ní sọjọ́ bí lẹ́ni zati nation o ọkọ mo tún ráyọ̀ má gbọ́ o bàbá Yusufu bàbá Alia bàbá Bíkẹ́ bàbá Jama okú ọdún okú yẹdùn o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe onídẹ̀ẹ́ni agbègbè orógbó àyájọ́ ògbó káka o òbí àbíkú dànù lọ́rọ̀ rẹ̀ ẹni tó bá ní okú ni ó síwájú rẹ̀ kú ọ̀rọ̀ bí ẹkún kì í báwọ́ oko ọwọ́ ni làgbàlagbà fi ń járíwọ́ gbó lọ onídẹ̀ẹ́ni agbègbè tuntun kì í hù náà o bàbá Túndé Àmúsàtù o èèpà òòsà ò léhùn mọ́lẹ̀ onídẹ̀ẹ́ni agbègbè o jòjò oníṣòwò kó mọ̀ lè náà yá kòkòkò làrọ̀ tá lé ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náwó ayé òní sọ́ọ́dì táwọlé o òní gbénú lémọ̀ tí ń ṣẹlẹ̀ lóde onídẹ̀ẹ́ni agbègbè mo fẹ́ ọ̀dẹ̀lẹ́dà rẹ̀ mú ọ̀pọ̀ náà jọ bí yín tí wọ́n sí láyé mọ́ ọ̀pọ̀ níbẹ̀ lọ sí Peter tí ń gbómi gbẹ̀jẹ̀ sínú ọ̀ra onílùgbàjà ìsàn lọ́lé lẹ́dùmọ̀rẹ́ ọba ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náwó ọkọ mo tún ráyọ̀ kún ọdún o bàbá Bíkẹ́ kú yẹdùn o bàbá Yusufu okú ọdún okú yẹdùn bàbá Alia àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe bàbá Jama o ọmọ àjòrò sùn mọ́ gbọ́ bí mo ti fẹ́ mọ́ kiri àwọn bàbá tó bí ọlọ́mọ olùdásílẹ̀ Nollywood film special mọ́ gbọ́ o bàbá Túndé Àmúsàtù o ọ̀rí bọ́ ṣe ń kọ́mọdé kì í tàn kágbàlagbà akiri Elédùmarè ó jẹ́ kẹ́mi rògùn fún wa onídẹ̀ẹ́ni agbègbè Ìbàdàn ṣánilé o ọmọ àjẹgbín yóò níyàn ọmọ àjẹgbín yẹ kára wọn máa fi ìkara ń fọ́rí mu. gbogbo ọmọ Olúyọ̀lé tí bá ń bẹ níbẹ̀ tí ń bẹ níbẹ̀ tí bá ń bẹ níbẹ̀ ẹ mọ̀ ṣàfihàn ẹ mọ̀ sanwó bàbá yín ni Abẹ́ni mo fẹ́ bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ Olúyọ̀lé níyàn máa jòrò sùn ọmọ àjẹgbín yóò níyàn ọmọ àjẹgbín yẹ kára wọn máa fi ìkara ń fọ́rí mu
Ìbàdàn májàmájà ti ń kára wájú lẹ́rú o. Àní ọmọjà ti jára àdúgbò gbogbo lógun lọ́jọ́ ọjọ́ sí. Ogun ní mú ní dẹrú, akin ní mú ní dogun o. Tá a bá wá dójú ogun tí ó bá lákin, ogun àmọ́ kóru wọn lọ nílé àwọn bàbá tẹ ẹ̀yìn gangan. Àwọn Ìbàdàn kì í ṣojo rárá o. Olórí ológun ni bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ akẹ́sì kó lé nìyí o. Ọmọ agẹ́sì lọ́sàn-án máa gèèyàn tó bá dòru ni wọ́n kò rí kí àwọn bàbá tẹ̀yìn. Olè tí ń ká sọ kó ń jẹ kọ́ ní bàbá tẹ̀yìn. Olè tí kò mìíràn tó bá dá lọ ni wọ́n kò rí kí bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ àgbọ̀ sásá mọ̀mọ́ sá, ọmọ àgbọ̀ yáyà amọ̀yà nílé àrólú owó òní mi òjò. Ọmọ àrólú owó ọ̀la mi òjò. Ọmọ àdọ́gbọ́n yọ̀kẹ́ o. Òjò mọ́ bèrè mi ò ní jẹ́ o. Dákun foníhùn mi ẹni tagada bọ̀dí. Ìbàdàn yọ abẹ́lẹ̀ ń tàsé ẹni títí ẹ̀ bọ́lẹ̀ ẹlẹ̀. Ìbàdàn dákan lù ú kan pa lóde bẹ̀rẹ̀ wọn adé gbòǹgbò ọ̀nà sómi sùúrù. Ìbàdàn mú wọn lẹ́rú, ẹrú tiẹ̀ náà mú wọn lẹ́rú. Ẹ̀yin lọ́ọ́ máa bẹ̀rù mú wọn lẹ́rú lójú ogun. A ò gbọ́dọ̀ fọkọ kanlẹ̀ nígbàlẹ̀. Béèyàn kan bá fọkọ kanlẹ̀ nígbàlẹ̀ yóò ṣá bàbá tó bí lọ́kọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ìbàdàn májàmájà ti ń kára wájú lẹ́rú o. Níbi ó lè gbẹ̀yà roníhun wá ló ṣe gbẹ̀bẹ̀ ń. Ìbàdàn ìlú òjò olúkúlóye òjò sì ń lé gbogbo ọmọ adìẹ dàgbà. Bójò bá ti dé kó mọ̀ pẹ̀lú iye tọmọtọmọ. Ìbàdàn ìlú Àjàyí ògidì olú oníkanga ajípọn òpọn mi ó sùúrù wẹ́dà. Ẹni Àjàyí gbà tó lè gbàgbé ìgúnnukún ní gbàlúwà rẹ̀. Ìbàdàn lù bí kúnlé o. Ìbíkúnlé ọmọ àjìpàpàrọ̀ ojú ogun. Ìbàdàn lógun mọ́lá ogun mọ́lá olódògún kẹrẹrẹ lójú ogun owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlá ogun mọ́lá ó tó kòkó sáré. Àgbàlá ogun mọ́lá ó jókòó bá bẹ́ẹ̀ lómi lọ. Òkè gúlútú igbó àṣàbàrí igbó sùúrù tí bàbá yìí fi ń pológun. Ológun oníkéré àṣàbàrí oníkọjà. Bó bá dọ̀jú eré ẹ̀já ránṣẹ́ pológun. Bó bá dọ̀jú ọjà ẹ̀já ránṣẹ́ pàṣàbàrí o. Òkè kan bẹ́lẹ̀ bàbá tẹ̀yìn ẹlẹ́yẹlé ni wọ́n pè. Ibẹ̀ ni wọ́n gbé ń kì í yín lọ́mọ àjẹgbìyẹ karahun. Ọmọ àfi karahun fọ́rí mu nílé bàbá tẹ̀yìn. Ẹ̀sà gbésùn ní yàrá òjò gbólúkẹ́. Ọmọ oníkẹ́ ẹyin gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀ ní láàárọ̀lú o. Ọmọ àrólú owó ọmọ kẹ́mi òjò tọ̀ya. Mo ní ẹ̀ mọ́ ṣe gbé ń fọ́ya yàlùkẹ́yìn mi òjò tòṣà. Mo ní ẹ̀ mọ́ ṣe gbé ń fòṣà aláwẹ̀. Ike mi wá di kí amúyàn kan lé bàbá tó bí yín lọ́mọ. Bẹ́gùn bá ṣe mẹ́fà nígbàlẹ̀ ẹgbọ́n kí ló dé tóbìnrin ó máa wo. Pàká ló ṣe mẹ́fà ló pọ́lé o. Ẹgbọ́n kí ló ṣe tóbìnrin ó máa wo. Ẹ̀kú ló ṣe méje mo ló gbó. Ẹwà aṣọ egúngún bó ti kún lára bí àjèrè. Náà fi ń pé wájú ológbòjò kí gbégún. Ọ̀tún ológbòjò kí gbégún. Òsì ológbòjò kí gbégún. Gbogbo dẹ̀dẹ̀ ni bàbá tí yìí fi ń kégùn jọ. Nílẹ̀ ni Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Olúyọ̀lé nìyí o. Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ìbàdàn bíjà bẹ́ẹ̀ dúró ìjà ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni bẹ́ẹ̀ bá ń jẹun nílé Olúyọ̀lé o. Ìjà lẹ́ńjẹ báyà yín bá ń fọṣọ ìjà ní fọ̀. Bó bá lọ ta ìjà ní lọ. Bó bá pọn mi ìjà ní pọn ni wọ́n fi ń pe o. A kì í wáyé ká má ṣe lárùn kọ̀ọ̀kan rárá. Ìjà gbòòrò lárùn Ìbàdàn. Babátúndé Àmúsátù o. Ọkọ mo túnráyọ̀ ogún ọdún òkú èédú o. Àṣeyí ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Ọ̀nìdẹ̀ni àgbégbìn. Tábàbí yín pé ta ní kọrí ewì létí ẹ̀yìn. Ọmọ Olú ni mí ìyẹ̀rú ọ̀yàn tí mo fi ràn mo jàre ọ̀rọ̀ ọwọ́ àti ilẹ̀ iyọ̀.